Abeg, wanna see me see gbege. Awikoko, abeg, day your day, make I day my day. Oh, this is a warning to you. Oh, wow, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ẹgbẹ́ èèyàn lè máa gún iṣu ewùrà pé o. Wá, ọ̀gbẹ́ni, USCBRT. Àwọn sẹ́ẹ̀tì ẹni kò máa bá fà o. Má dé tọ̀ tèmi. Abeg. USCBRT, day your day, make I day my day. Day your lane, make I day my lane. Ó fẹ́ gbọ́, ìwọ àtàwọn sàwáwù ẹ. Ìwọ àtàwọn sẹ́ẹ̀tì ẹ lẹ́jọ́ ń bára yín pò lọ́wọ́. Kò tí ìkọ̀rọ̀ àwa yìí. Grandma là wà. Grandma, màmá là wà. Kò tí kàn wá. Wọ́n máa pè wá kò tí kàn wá. Àwọn sàwáwù ẹ. Àwọn kan ń bú ẹ. Yorùbáwùyí ló ń dárúkọ. Olẹ́nìkan sẹ́ẹ̀dì kíní kan sí ẹ. Ẹni tó sẹ́ẹ̀dì kan sí ẹ sọ fún pé orí ẹ̀ ti gbálẹ̀. Sọ fọ́nítọ̀ pé ti forí gbá BRT. Ẹ̀yin àti ta ni? Ẹgbẹ́ èèyàn lèèyàn máa ń ta pèrò pẹ̀lú ẹ̀. Ẹgbẹ́ èèyàn lèèyàn máa ń gúnṣu ewùrà pé. Ìwọ náà dẹ̀ sọ o. Ògúngbà ò sọ̀rọ̀ o. Ó sọ̀rọ̀. Kí wá ló kan rú àwa yìí nínú tó ń sọ. Sunday Igboho lọ tatiná kò jẹ́. Lọ mú Àdìsá lọ yán jẹ. Lọ tatiná kò lọ jẹ́, kí ló kàn mí? Àwọn sẹ́ẹ̀tì ẹ. Àwọn sàwáwù ẹ. Àwọn ló ń bú èébú tí wọ́n fún ẹ lésì. Tó bá ń bú Igboho, àwọn kan máa dẹ́ ẹ lóhùn. Kò tí kan rú àwa yìí, ò tí sọ̀rọ̀ dojú ẹ̀ náà. Ẹgbẹ́ èèyàn lè máa bá ṣeré òṣùpá. Ìwọ àtàwọn sẹ́ẹ̀tì ẹjọ́ máa ṣeré òṣùpá. Ọmọ ti lọ yẹ̀ wò. Òun náà sọ òun lòun ti lọ yẹ̀ wò. Òun ti dífẹ́ ẹ̀wò kóhun tó jà. Wọ́n láwọn kan ní jàǹkàn, àwọn kan ní èkàn. Yorùbáwùyí ọmọ tó ń ta. Ògún gbàgún mu òwò. Yorùbáwùyí ọmọ tó sẹ̀ pọ̀n, tó ṣẹ̀ṣẹ̀ kú lẹ́sẹ̀. Ṣẹ̀ṣẹ̀ kú lẹ́sẹ̀. Awikoko. Ẹni tó ń sọ fún ẹ pé fi ìwé of kìíní kan. Ṣọ́ọ̀bù ẹ̀mí máa gbé ẹ mọ́ra ni for waiting. Say who die? Who paying now? Tó yẹ pé mi ọ̀gbẹ́ni sún sẹ̀ wàká ó yá kàǹfà sún mẹ́yìn. Ó máa wọ́n sẹ́ẹ̀tì ẹni. Tó bá ń ṣe family meeting. Ó mọ̀ kó máa pè mí pé màmá ni. Ó máa dọ̀bálẹ̀ ni tí máa wà nínú family yín. Ó dà pé ṣe 44 àbí 45 ló ṣe ń jọ wò. Tó bá pè mí láǹtí ò ní respect. Ọmọdún tó ti ń bú mi bọ̀. Máa play ohun ẹ̀ fún yín. Ṣé ọmọdún tó ti ń bú mi bọ̀? Ọlọ́mú rọ̀rọ̀. Yìí tó pèrè èdè Yorùbáwùyí yẹn. Yìí tó ìtọ́ ìdálẹ́nu ẹ̀yẹn. Mo kàn ń wù ẹ́ ni. Torí spirit mi ò bá ẹ ṣe. I am not joking. I don't just play with people. The same way I don't just talk. Ó ní ẹni tí èèyàn máa wò pé eléyìí. Ó fẹ́ gbọ́. Gbogbo èèyàn kọ́ lèèyàn máa fà wálẹ̀ láti gòkè. Awikoko ó ń bẹ́ o. Ó ń bẹ́, ṣùgbọ́n ó sì ń bẹ́ ni ò tí ì tọ́. Tó bá ti bẹ́, àwọn ọmọ sẹ́ẹ̀tì ẹ, wọ́n máa bẹ́ fún ẹ. Ẹjọ́ máa ṣeré fún ayín wò ni. Lórí àgbàgbé yẹn, ẹjọ́ màmá là wà, grandma lè mi Yorùbáwùyí. Ayé là gbé abẹ ni, ajé ń gbọ́. Grandma, màmá là wà. Ìwọ àtàwọn sẹ́, tó bá ti bẹ́ àwọn ẹ máa bẹ́ fún ẹ. Tó bá ti ta sólóyè, àwọn sẹ́ẹ̀tì ẹ, àwọn sàwáwù ẹ, wọ́n máa ta sí ẹ, roughly. Wọ́n máa mú ẹ ṣeré kẹjọ máa ṣeré fún ayín. Kò tí kan rú àwa yìí náà, kí ẹ kan rú àwa. Àwọn ẹ máa ṣeré fún ẹjọ máa tẹ́ra yín ni. Bẹ̀rẹ̀ sí dárúkọ Yorùbáwùyí Àgúnmu òwò làbẹ̀ ní. Mo fẹ́ bù mú bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ lòun ti lọ confirm ẹ̀ wò. Wọ́n láwọn kan èèkàn ni. Ó kan èèkàn. Àbẹ̀ní ọ̀rọ̀ Àdìsá èèkàn. No be by mouth. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu Awikoko. Àwọn kan sọ pé wọ́n ní pé ọmọ Yorùbáwùyí yẹn, that woman call her page Yorùbáwùyí fear. She want to bring you down. Báwo ló yẹ sọ òyìnbó yẹn náà? Pressure ti wà, èmi ò gbóyìnbó. Má yẹ kán tiẹ̀ ṣe mi. Má yẹ kán tiẹ̀ tó wọ́n sọ fún ẹ pé ó yá lọ kọlù. Tó bá ti kọlù, ó máa fi gòkè. Ó fẹ́ rọ́ọ̀lù bá bu àyà ní Ògún gbọ́. Ṣùgbọ́n ọmọ wa náà ní ànípa ẹ̀jẹ̀ kí la fẹ́ fi ẹ ṣe. Ọmọ
àwọn tó bá ti ń wá fólóyè Ọlọ́run àwọn ọmọ yẹn wà lórí feed wọ́n ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ kan wà lórí feed wọ́n ń ta tó bá ti ta sórí wọn àtà sí ẹ tó bá ti bẹ́ sórí wọn máa bẹ́ sí ẹ tó bá ti ṣẹ́ ní ti pẹ̀lú àdìsá wọ́n máa ṣẹ́ ní many ti pẹ̀lú ẹ. Wetin be this one like this? I've been to many things, many. I still buy my peace. Ìmọ̀lẹ̀. Ìpọ̀pẹ̀ ò balẹ̀. Your mind no go touch ground now. Ìjọba ọ̀ṣẹ́ nìkan fẹ́ ni kò lè dá fa wàhálà. Tí ọkọ̀ bá ti mú wàhálà jáde, ó ti kó wọn ò ní dá fà. O lè máa bẹ́ sáwọn kọ̀ọ̀kan kan máa wá wù ẹ náà. Àwọn ọmọ yẹn máa bẹ́ sí ẹ gbàgbé pa ẹ̀. Tó bá ti bẹ́sẹ̀ tó wà wọn ajú àwọn tó wà lẹ́yìn máa bẹ́ sí ẹ wọ́n máa kó fún ẹ tí máa ṣeré fúnra yín ẹ wọ́n wà lórí feed ni lórí feed lórí Facebook yẹn ẹjọ́ lórí YouTube ẹ tó máa ṣeré fúnra yín burúkú wọ́n máa ta sí ẹ rọ́fúlì ẹ tó máa wojú ara yín ẹ tó máa gbéná wojú ara yín abeg ẹ ká gbọ́ nǹkan tó ń sọ kí ló ń dárúkọ Yorùbáwùyí agúnwò Àbẹ̀ní àwọn àdìsá làwà wọ́n ti gé tiwa lọ àjẹ ń gbọ́ wọ́n ti gé etí àwa lọ àwọn ọ̀gbọ́pọ̀ ń sọ̀rọ̀ àgbọ́pọ̀ ń sọ̀rọ̀ ni àwọn Yorùbáwùyí fans gan ọ̀gbọ́pọ̀ ń sọ̀rọ̀ kan Àṣàkẹ́ làwà anything you tell us about Ìgbòho a fẹ́ gbọ́ tó gbà tó ń dùn ó sọ fún wa so tó bá bára yín for anything tó bá lè keep ẹ̀ sínú ó lájà kan ó ti wá ń gbó wọ́n wá lẹ́ nígi tó wá lẹ́ nígi igi yẹn ó tún wá ń gbó sí ó yẹ kán fajá yẹn mọ́ra ni ajá tí ẹ máa fà mọ́ra ajá tó bá ti ya dìgbòlugi ni ajá tí ò bá ti ya dìgbòlugi nìyẹn máa ń fà mọ́ra o máa many videos of you tó wà lórí page mi tó ń bú mi even ayé APC PDP ẹlẹ́múrọ̀rọ̀ yìí Yorùbáwùyí yẹn ẹlẹ́múrọ̀rọ̀ yìí Yorùbáwùyí yẹn ẹ̀yẹ tí mo kàn ń wò ẹ̀ ni tó mo wò pé ẹgbẹ́ èèyàn lè máa bá ṣeré òṣùpá ẹgbẹ́ ẹni lè máa gún ṣe wùrà pè akímọ̀ gún mọ̀ tẹ̀ kí ṣe wùrà máa lọ mọ̀ wàhálà ẹ̀wọ̀n tí smashing machine tó ga á tẹ iṣu ewùrà báyìí kò ní sí ọmọ ẹyọ kan bẹ̀ say you go yájú sáwọn tó wà wọn ájú ẹ̀ káwọn tó wà ọgbẹ́ni kò tí nígboro lórí kò tí ẹ lè yí ẹ náà ṣe ọmọ ìgboro àṣẹ ni ẹ lórí títí ọlọ́dà táwọn àdàgbà sí nígboro kò sí tó máa ń jẹ́ 99.9% loyalty 100% loyalty ló wà. Today, I am loyal to Igboho Osha because he stood up for my generation and the next generation to come. Sacrifice many things here. Ilé mọ́tẹ́jọ́ ọdún bóyá ẹ ti jọ pàdé lọ́dọ̀ obìnrin rẹ̀ ti jọ ọrùn obìnrin kan náà. I don't know. Èmi ò lè sọ. After all, I don't know. Bóyá tó máa ń dùn ẹ̀yin ọkùnrin nìyẹn. Tó bá ti pẹ̀jọ ọrùn obìnrin kan náà rí. Bóyá ìlara wà láàrin ẹ̀. Because kí ló tó sọ Ìgbòho di kíní tó kàn ń jẹ lẹ́nu bàṣàbàṣà ó kàn ń oúnjẹ wọ́n káwọn kan máa ṣe fún ẹ̀wọ̀ náà ọmọ ẹ̀wà ló àwọn ẹ̀gọ́ ń tajú máa build page ara yín ni ẹjọ́ monetize àwọn náà monetize bọ́ọ̀dẹ̀ monetize wàhálà àti ẹ nìyẹn ẹjọ́ máa build page yín ni wàá ta sí wọn máa ta sí wàá ta sí gbọ̀ wọn máa ta sí ẹ wàá ta sí kì í ṣe kò tí kan wà wà yìí yálà wà ọgbẹ́ni sọ̀rọ̀ káyé gbọ́n tó fẹ́ sọ wetin. Àkàndá kí tó tẹ̀síwájú mọ́ kọ́ kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ọmọ Yorùbá ń kí yín o ń kí yín ọmọ Yorùbá. A kú àlàjá òpin ọ̀sẹ̀ a kú àlàjá òpin ọ̀sẹ̀ báwo ni ṣe gbádùn ìsinmi yín dáadáa. Sẹ́ẹ̀ni wá wò pé Awíkonko kí ló sí ọ̀ ẹjọ́ ló tún wá gbé káwa mọ́lé láàárọ̀ kùtùkùtù ọjọ́ ọ̀sán ni o àti bọ́sọ̀sán ò ní ọ̀sán ọjọ́ ajé. Ṣùgbọ́n kan sí ẹ ló bọ́sùláyà àtijọ́ làmọ́ ọkùnrin kan. Ṣùgbọ́n kan tí ẹ náà ò balẹ̀ àwọ̀ kùtùkùtù wọ́gọ́ tí ní pé o ti ń gbà sọ lẹ́nu fún ara ló ń jọ̀jà rẹ̀ Awíkonko ṣé kìí ṣe pé o tún wá kí ló ń ṣe ọ́ òun ti wọ́gọ́ tí ń fìlì pé àwọn ọmọ wa bí ẹ pé kí ló ń ṣe ọ́ ẹjọ́ lọ tún wá gbé káwa mọ́lé kí ló ń ṣe ọ́ wọ́gọ́ tí ń fìlì pé àwọn ọmọ máa fìlẹ̀ ṣòtìrínsìn you see where you land yourself o ti ń fìlẹ̀ so ti mọ̀ pé àwọn ọmọ ọkùnrin ti ń jọ̀jì ẹ wípé o ti ń rojọ́ jù fún ẹ ló ń dára ẹlẹ́jọ́ náà ní ṣe pé ẹjọ́ lọ tún gbé wá káwa mọ́lé láàárọ̀ kùtùkùtù Monday èmi ò ráyè ẹjọ́ o bí ṣe wà yìí wàhálà àti màtẹ wọn fáǹsì mi ibi gíga láyé tiwa ibi gíga làwa ń lọ àwa ẹ̀yin fáǹsì mi ṣe ráyè ẹjọ́ ni àwọn ò ráyè ẹjọ́ tó bá ti yọ owó àwọn ò ráyè ẹjọ́ gidi
tó bá mú wa kó lóko ẹrú ó là wá fẹ́ ibẹ̀ ní káwọn èèyàn lọ dìbò náà ti dìbò ń sìn ojú oníkálukú ti wálẹ̀ kí ló ń ta yín lára kí ló ń kan yín lára àfà tó níyàn máa mú ọmọ tiẹ̀ ní òní jẹ tíra gbogbo ayé tíjọ wà ń bẹ̀ ẹ má kí wá ló fà kanra kí ni orúkọ tèmi tó ń da ó ń bẹ mi ò ráyè tiẹ̀ o continue mi ò ráyè ẹgbẹ́ èèyàn lèèyàn máa ń gún ṣe wòrà pé mi ò ráyè tiẹ̀ ta ni ọgbẹ́ni sún jọ kó sọ̀rọ̀ sọ́n tó bẹ́ẹ̀ sọ. lọ́jọ́ Monday èkó ò ní gbàgbàkúgbà o but unfortunately èkó nìkan kọ́ ni ò gbàgbàkúgbà bó dé Ìbàdàn nísìn rògbòríyẹ láàrin ìlú ajáàmù kátàkárà ó ti ń lọ ní pẹrẹu. bó dé Ilé-Ifẹ̀ bó dé Ọ̀ṣun bó dọ́ṣogbo bó dẹ́dẹ́ káàkiri ayé ni. ṣẹrẹjọ ṣé yẹn láfẹ jẹ ṣòwò. àwa ò mọ ìwọ ló máa sọ fún wa pé ẹja ló wà ní sandin. kọ́lọ̀ wọn mọ́ fàtijẹ́ wa síbi tọ́ ha. ẹ bá a ṣàmì. Ọlọ́run fi àtijẹ́ àwọn èèyàn kan síbi tọ́ ha. ni wọ́n ṣe ń lé cloud ni wọ́n ṣe ń firọ́ defend irọ́ ẹjọ́ ń lé cloud ni ìwà táwọn ọmọ ẹjọ́ ń lé cloud. wọ́n wá mọ̀ wípé ẹni tó mojú ògùn nípa bìnírè ẹni tó gbómìnlẹ̀ dání lọ́mọ tó mi lè ń sọ. Àyàntọ́lá kò sẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mú gbọ̀gbọ́ ẹ̀ lọ́wọ́. ó ṣe Àyàndìjí. àràbù ọ̀tọ̀ fat and figure ọ̀tọ̀. all right ìdókè. ìbádà because gbogbo yín láti jọ jẹ lọ́nà tàbí kejì. ọ̀gbẹ́ni ó mọ àwọn tẹ́ ẹ jọ jẹ èmi Yorùbáwùyí Ayélàgbé Àbẹ̀ní mi sí lára àwọn tẹ́ ẹ jọ jẹ mi ò sí lára àwọn tẹ́ ẹ jọ jẹ sọ́wọ́n tó ń gbọ́rọ̀ mi wá fún ẹ tó fi ń fi ṣe ṣó yẹn àwọn yẹn wọ́n fẹ́ ṣe ẹ́ níbi ni ogun ní máa ń ṣi ní mú èpè ó ń ṣi ní jà èmi àti yín ò jọ jẹ lẹ́niwìẹ̀ mo bá yín tapèrò mo bá yín gba platform mo bá yín pèèyàn pé fún wa lówó kinní kan ìwọ àtàwọn tẹ́jọ jẹ́ ẹjọ́ mọ́ra yín bẹ́rẹ̀ bá dẹ̀ ṣe tó ìjà ṣe máa mọ kó bá síjà láàrin mi àti ẹ ó ní mi ò ṣe bẹ́ẹ̀ ṣeré torí mo rí ẹ láti gba ọ̀rọ̀ APC kí ẹ̀wọ̀n PDP wọ́n fẹ́ dìbò lásìkò election mo rí who you are so àwàdà ló ń ṣe yẹn ni excuse me àbí kí ló rò bóyá ò ń ṣe ìyí Yorùbáwùyí yẹn nǹkan tó pé you dey whine Jesus ṣó wà okay no ó lè test ara ẹ wo kí ló fẹ́ dú èmi àti ẹ pọ̀ kí ló fẹ́ pa wá pọ̀ ẹ mọ àwọn tẹjọ jẹ lérewé ẹ mọ àwọn tẹjọ fẹ́ aṣọ iléèwé ìwèrè ìbora àbí kí lẹ máa ń pè ó mọ àwọn tẹjọ jọ dàpọ̀ ẹ mọ bí tẹjọ pín sí tẹjọ pa tẹjọ kún sí fúnra yín ó fẹ́ fi Yorùbáwùyí ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ tó lọ ń dárúkọ Yorùbáwùyí for waiting now waiting be this one like this having too many things ọ̀gbẹ́ni ojú tó ń wò yìí ó ti rí o so day your day make I day my day no dey push day any wèrè any asẹ́wìn tó bá ń fún ẹ ní fíẹ́tà nípa Yorùbáwùyí ẹnìkan wá pè ẹ́ sọ fún wọn pé orí wọn ti yí ẹni tó pè ẹ́ sọ fún pé kò gbádùn ó ti gbé kóló ó ti wà ń kólós anybody tó wà ń kó jẹ sọ fún pé bọ́lá yẹ pé àǹtí ẹ tó play voice ẹ̀ ń jọ wọ́n sẹ́ǹdẹ̀ sí mi o ṣe pé mo gbọ́n tínú bí ẹni pé mi ò gbọ́ ni à ń lọ yọ ajá ń gbọ́n tí ni ajá ò kì í jẹ yọ ajá oúnjẹ ẹ tó send voice message sí ẹ pé wọ́n deport ọ̀tá olóyè tó dárúkọ mi ń bẹ̀ tó play lórí page ẹ wọ́n send ẹ̀ sí mi ṣùgbọ́n máa ní level téèyàn máa ń dé téèyàn máa wò pé ọmọ yẹn kéré lélẹ̀ à ń lọ yọ ajá ń gbọ́n tí ni ajá ò ń jẹ yọ tó wáyé pé yẹn ló ń tì ẹ wàláì ó fẹ́ ti Beatles ìlú trailer ni o àwọn ọ̀dẹ̀ lè jẹ́ lóhùn ẹni àkótí kà wá grandma Yorùbáwùyí tó ń wo grandma yàrá ìyálé mi kò ìkan mi wọ́n máa pè mí kò tí kàn mí lọ́rọ̀ Àdìsá ó sì ń beat about the bush ni
ó ti ń chase cloud ni tó bá go deeper yẹn ló máa wá kun àwa eégún ńlá làwa ṣe máa kẹ́yìn ìgbàlẹ̀ ṣe máa wá jáde nígbà yẹn kò kí ń ṣèsìn yẹlé ò sì ń ṣàwàdà ni na play you dey play na you dey whine Jesus ó ń ṣàwàdà ni lọ́wọ́ sọ jẹ́ káyé gbọ́ ẹ. gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí you are not helping Àdìsá ọmọ Aládékó Ìgbòho you are not helping him. Àdìsá ọmọ Aládékó lẹ́nu ẹ̀. because gbogbo wa rẹ̀ fà tó súnmọ́ Ìgbòho àti ẹ̀tanú ẹ̀tẹ̀ta òde lèmi Àkàndá ti bá ṣe. lẹ́lẹ̀ tó túmọ̀ sí pé tí n bá yanu ha and bẹ́ẹ̀ sẹ́ẹ̀ dẹ̀ mọ̀ wípé gbogbo wọn náà ló ti ní dispute pẹ̀lú Ìgbòho rí. okay. kálukọ́ sọ̀n tó bínú kálukọ́ sọ̀n tó dìjà. all right. and that is the reason why I keep telling you stop pushing me. If you push yourself to Ìgbòho to Májàsọ́lá Ìgbòho ṣá àwọn ọmọ kan wà ńlẹ̀ àwọn náà ń ta. The more you want to use your Ìgbòho ṣá to build your page àwọn gan bínú wọ́n gbóná wọ́n ta lọ́wọ́lọ́wọ́ yìí àwọn gan máa bẹ́ẹ̀ pò wọ́n máa dúró tẹ́ máa tátán pẹ̀lú ẹ̀ ẹ̀jẹ̀ máa tẹ́ra yín sórí fíìdì ni wàá ṣeré fún wọn máa ṣeré fún ẹ wọ́n máa yẹ kó yí ẹ pé wà ńlẹ̀ àwọn náà ń sọ̀rọ̀ wọ́n ń bínú lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn yẹn gan ta o wọ́n máa ta pé wọ́n máa bẹ́ẹ̀ ṣeré gan wọ́n sáré bẹ́ẹ̀ ṣeré àwọn ìwà rẹ̀ mẹ́fà kíní kan ìwà rẹ̀ àwọn ọmọ eléyìí ò mọ ìwà rẹ̀ mẹ́fà kíní kan ìwà mẹ́ àwọn ìwà rẹ̀ mẹ́fà àbí ìwà mẹ́jọ tó ti bá lóyè Sunday Igboho ṣe ìwà rẹ̀ ta ìwà ranú ilé ìwà whatever tó ti bó lóyè Sunday Igboho ṣe tó lè sọ pé bá wọn náà ṣe súnmọ́ lóyè Sunday Igboho àwọn tó ń sọ̀rọ̀ wọn ẹ̀pọ̀ lóyè Sunday Igboho ṣé kọ́ dákẹ́ kọ́ máa wẹ̀ kó máa bó lóyè Sunday Igboho ní ìwà rẹ̀ mẹ́fà ìwà rẹ̀ mẹ́jọ àwọn ọmọ tó wà tá sí wọn ọmọ ìwà rẹ̀ mẹ́fà o anything you bring come from àwọn ìwà rẹ̀ mẹ́fà tó ti bó lóyè Sunday Igboho ṣe you bring her come then go give you reply àwọn ọ̀rẹ́ iṣẹ́ Àṣàkẹ́ ni wọ́n ti gé tí wọn lọ wọ́n orí wọn sán wọ́n ta burúkú tó fẹ́ folóyè Sunday Igboho ṣe ti cloud àwọn máa sáré fi ẹ́ ṣeré máa fi ẹ́ ṣọwọ́ kò lè yé òun ṣọmọ ìgboro àwọn ọmọ ìgboro tó máa ní wọn fi ẹ́ ṣọwọ́ wọ́n sáré pò ẹ̀ mẹ́rẹ̀pẹ̀ wọ́n máa sáré pò ẹ̀ mẹ́rẹ̀ àwọn á pò ẹ̀ mọ́yẹ̀pẹ̀ wọ́n á pò ẹ̀ mẹ́rọ̀fọ̀ wọ́n sáré fi ẹ́ ṣọwọ́ ò lè folóyè ṣọwọ́ lójú wọn náà àwọn máa sáré fi ẹ́ ṣọwọ́ àwọn gan òun ẹ̀ ń ṣẹ́ which one be your own àwọn ẹ̀rẹ̀ mẹ́fà kan gbogbo náà ti ní dispute pẹ̀lú èso okay wọ́n sọ tó wà nínú wọn lọ gba dispute tó ti ní pẹ̀lú olóyè Sunday Igboho wá play ẹ̀ ògùn gbọ́dọ̀ máa sọ fún ẹ pé Sunday Igboho ti bá ìyá àwọn sùn àwọn kan wà wọn ti gé etí wọn lọ wọn ò fẹ́ gbọ́ nígboro kò sí tó jẹ́ 99.9% loyalty ọmọ ìgboro tó bá lóyà sí o máa lóyà 100% ni àwọn ọmọ kan ti kọ́ 100% loyalty wọn ní fún Igboho lọ́wọ́ ẹ̀ because wọ́n rí tó ṣe wọ́n rí tí màá yẹn lose wọ́n rí tó fi sílẹ̀ ṣèbí jẹ́ kí náà tó bọ́sà tó lọ pé o bẹ̀bẹ̀ ṣe mo sọ fáwọn èèyàn pé òun ṣàwàdà ni ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́ títí láéláé anything ọ̀dàlẹ̀ na ọ̀dàlẹ̀ if you be ọ̀dàlẹ̀ you can never be anything else ọ̀dàlẹ̀ ni wàá jẹ́ there's no two ways there's no other way to change ọ̀dàlẹ̀ from ọ̀dàlẹ̀ will continue to be ọ̀dàlẹ̀ so wàá máa búgbò àwọn kan máa wẹ̀ ọgbẹ́ dispute tó ti ní pẹ̀lú Sunday Igboho kó lọ fi bá wọn pé sọ fún mi kí ló ti wà nínú yín àwọn ọmọ ayé wọn ti gé tí wọn lọ́wọ́ ọgbọ́n tó ń sọ Yorùbáwùyí ẹjọ́ àgbọ̀ síwájú sí Yorùbáwùyí agúnmọ̀ òwò ọmọ tó ń ta ọgbẹ́ni sanwó fún mi tó bá fẹ́ bú mi o àyè wà fún láti bú mi ṣùgbọ́n wàá sanwó ògùn gbọ́ àwọn fáǹsì mi gan ò ní máa wù ẹ́ kó máa bú mi ó máa sanwó fún wọn wàá sanwó fún àwọn fáǹsì mi kó fẹ́ bú mi wàá gba fọ́ọ̀mù ògùn gbọ́ Yorùbáwùyí mo ti ní PA mo ní secretary o máa gba fọ́ọ̀mù lọ́wọ́ kó fẹ́ bú mi ó dẹ̀ fẹ́ kí n fún ẹ lésì wàá sanwó fọ́ọ̀mù kó fẹ́ bú mi fọ́ọ̀mù kí n fún ẹ lésì fọ́ọ̀mù kí n jáde fún ẹ fọ́ọ̀mù kó fẹ́ fi mí tajà fọ́ọ̀mù pọ̀ gan o procedures oríṣiríṣi ló máa go through káwa tó jáde fún ẹ àwọn tó ṣe fídíò fún ẹ ó ṣe dárúkọ wọn àwọn yẹn ò lè jáwó Yorùbáwùyí ọmọ tó jáwó Àbẹ̀ní àwọn Àdìsá ayé là gbé Àbẹ̀ní ọmọ tó ṣán ọmọ tó ń ta Yorùbáwùyí tó jáwó èmi ló lè wá fún mi ò ní dáhùn ajé ògún gbọ́ my level don pass that one na ma dey talk for free you dey whine Jesus ni ṣé òun ṣeré ni òun play ẹ jẹ́ ká máa gbọ́ lọ
Yorùbáwùyí ló mú mẹ́nu. Ó fẹ́ jẹ Yorùbáwùyí bí pákó sọ̀rọ̀. Ẹnìkan sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mi láàárọ̀. Ó yá olórí burúkú ti sẹ́ndì mẹ́sẹ̀jì sí ayé wọn máa ta ni. Sọ fún onítàn pé ó máa yẹn mẹ́kẹ́ fún ni. Ẹni tó sẹ́ndì mẹ́sẹ̀jì Yorùbáwùyí sọ pé ó máa làbà fún ni. Sọ fún pé tí ẹ máa lọ̀ mọ́lẹ̀ ni. Ẹ yíwọ́ yín síbi RT o. Ògún gbọ́ tó bá bú Yorùbáwùyí àwọn ọmọ ẹ tó máa jáde fún ẹ o. Yorùbáwùyí tó dárúkọ yẹn wà láì. Àwọn ọmọ kan wọn ò fẹ́ kó bú Yorùbáwùyí létí wọn ò fẹ́ gbọ́. Tó bá ti bú Yorùbáwùyí báyìí wọ́n fẹ́ bọ́ ta fún àwọn ẹ̀gàn ọwọ́ wọn ti sẹ́mi fún ara mi. Anybody tó bá bú Yorùbáwùyí báyìí wọ́n fẹ́ enter onítàn. Máyẹ̀ kan gbọ́ pé ó ti bú Yorùbáwùyí o. Máyẹ̀ kan gbọ́ pé nìkan ló ń sẹ́ni kíní kan sí ẹ nípa Yorùbáwùyí. Ọmọ ẹ̀ ń tẹ̀ wọ́n sáré gan fún máa kó fún ẹ burúkú àwọn ẹ̀. Tó bá gbọ́ ó ń gbá lára mi ó ń gbá ẹ̀ka gbọ́n tán sọ sẹ́ni fídíò kan sí ẹ lórí Yorùbáwùyí. Ó yá sọ̀rọ̀ kàṣà ẹ̀yin ọmọ yìí are you ready? ready for the go. Àwọn ọmọ yẹn wà ń lẹ̀ o tó bá lọ ready fún ẹ. Ẹ̀yin tẹ́ ń kí mi wo kí yẹn káwẹ̀ kásẹ̀ kálẹ̀ kú dédé àsìkò yẹn according to the time o gbẹ̀yìn tẹ́ ń wo mi Ọlọ́run yẹ kó dáa fún yẹn ṣoríire ẹ̀ ní dààmú. Àwọn Awíkókó àwọn tó ní time wọn tí wọ́n fi time wọn lẹ̀ bá sọ pé ṣe kíní kan Yorùbáwùyí o ò lè sọ fún wọn pé time yẹn ṣé wọn lè fi gbọ́n tó ń ba yí tó bá ti wọn jẹ́ ni. Tó bá yẹ pàǹtí ẹ̀ tó gbé fídíò fún ẹjọ́ wo náà ni ṣó ti pé aláyé bàjẹ́ lòun fake ló gbé fún ẹjọ́ ẹjì the best Sunday Igboho Yorùbáwùyí abirùn Yorùbáwùyí abirùn tó jáwó. Gbogbo ẹni mo gbọ́ kó lè bá mọ̀ pé mo gbọ́ ló yẹ kí n sọ fún ẹ torí pé ìwọ náà eléṣù ni ẹ òun wá wàhálà kí ni bá àdé ló ló ṣe play ẹ Yorùbáwùyí yẹn kíní kan abirùn yẹn àjọ mo wẹ́n tó ń pè mí lábirùn kún ibi eléyìí bí eyín músù ọdún ìyẹn onkolos nìyẹn wa ò lè má mọ̀ ìyẹn ń gbé kolos. So anything tó bá fún ẹ tó bá yẹ tó ti wà lẹ́rẹ̀ tó ti wà ń gánjà tó ti mú rọ́rọ̀ tó ti mú ẹni tí mú ebù tó ti jẹ́ ẹni tí ó mú nǹkan tó ń jẹ nǹkan o tó máa jẹ nǹkan tó máa fà nǹkan ló máa wá ń fún ẹ lọ́rọ̀ yẹn. Beware of that. Ẹjẹ́ àgbọn tó sọ Awíkókó your mind no fit touch ground now ó pọ́pọ́n ẹ̀ ò balẹ̀ ni ó wá ń ṣe show 2 times 3 times a day you no dey sleep. Abeg, put your mind at rest. Fẹ́rẹ́ lọ́kàn balẹ̀, nobody dey pursue you. Iṣẹ́ owó ní kálukú báyìí ló máa jíyìn fún. Oníkálukú máa jèrè iṣẹ́ owó ẹ̀ kò sí nǹkan tó yẹ fẹ́ ṣe láyé. Iṣẹ́ owó ẹ̀dá ló máa gbẹ̀dálà, iṣẹ́ owó ẹ̀dá ló máa jíyìn fẹ́dà. Ó ṣe kinní kan, ló wá kinní kan, ó wá gbé kinní kan, ó wá ń jáde every 2 minutes. Who get time for that nonsense? Àní Ọlọ́run àti gbogbo àwọn fans mi, Ọlọ́run kà wá mọ́ àwọn olóore tó máa gbé contract gidi fún wa America ní London ní Russia everywhere tí kúnkúṣì gidi máa wọlé to say me I get time for that all that community kò sí wàhálà ọmọ yẹn wà ń gbòòrò ṣá ó fẹ́ bèbú ó fẹ́ jà kò kí ń ṣe èmi àti la máa wá jà àwọn ọmọ yẹn wà ńlẹ̀ tó bá tún gbọ́ ilé ìnísìn tó bá tún gbọ́ ilé ìsìnkú tún bú Yorùbáwùyí wọ́n tún bọ́ta fún ẹ wọ́n náà máa wá bọ́ta sàwáwùjọ ni yín ná ẹgbẹ́ ni yín ìjọba bára yín pọ́n lò ṣe 44 ǹjọ́ àbí 44 àbí 45 ló ṣe ó wá òkú tí mo bá wà lára fámìlì ẹ̀ tó bá pè mí ní àǹtì ó yájú ni mọ́mì ló máa pè mí tó ti máa jábúrò mọ́mì ẹ̀ ò ní wò mí sùsù kan ní ìyẹn ọlọ́múrọ̀rọ̀ ìyẹn kinní kan. It shows how you were brought up. Bí ẹ mọ̀ pé lọ́lọ́múrọ̀rọ̀ ó dùn how tí mi fa bá ń ṣeré lórí kinní but me come on my spirit don't work with your spirit that is just it. That's why mi ò ṣe súnmọ́ ẹ jẹ́ agbọ́n táwọn àǹtí ẹ̀ sẹ́ndì sí yá sọ̀rọ̀. Only please, only Mr. Awikoko, please fear that woman call her page Yorubawuyi. She wants your downfall. Which up you did before? Awiko to
which up you dey before where I want your downfall? Okay tó wà dà tí mo fẹ́ gbá downfall ẹ. Ṣé pé onítọ̀hún ti mú nǹkan? Kò yẹ kó play irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n àtijọ́ òṣà wá kí Yorùbáwùyí sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Ẹbí ò ní bá ìjà o. Ìwà àtàwọn set ẹ, àwọn sàwáwù ẹ, àwọn ṣìngbà kan, àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn tuálé o. Ó ti rí ìjà ọmọdé rí. Tuálé o. Àwọn ọmọ yẹn wà tàǹsì. Àwọn gbọ́ ìjọ ọmọdé. Àwọn ọmọ tó ń pè ìjọ ọmọdé nìyẹn. Orí wọn ń gbóná. Ìwà tí wọ́n lẹ́jọ́ máa bára yín pọ̀ kò kí ń ṣèmi àti ẹ̀. Ẹni tó sọ pé tó bá ti pé oní wàhálà nìwọ náà. Kí wá ní tó ń sẹ́ndì sí mi nípa àwọn èèyàn. Tó fi sẹ́ndì sí mi nípa àwọn èèyàn ó fẹ́ máa fi sọ síta. Inú tó gba ọmọ ó máa gba ọ̀rọ̀. Yorùbáwùyí wants your downfall and you can't even sit because ọkọ ẹ ò balẹ̀. Your mind no touch ground. Your mind no touch ground. Ọkọ ẹ ò balẹ̀. Inú tó gba ọmọ ó yẹ kó gba ọ̀rọ̀. Bẹ́ẹ̀ tó pàwà ju obìnrin. Ó lè lọ́kùnrin máa ní gògògóńgò. Mi ò tiẹ̀ wọ̀nà fún ẹ bóyá o ní gògògóńgò. Ẹ̀yin èèyàn mi ṣáàbí kòkó ní gògògóńgò. Mi ìwọ̀nà fún ẹ sómi mọ̀ bóyá o ní gògògóńgò. Tó bá ní gògògóńgò ó yẹ kó gbọ́rọ̀ yẹn kó digest ẹ̀ sínú gògògóńgò ẹ̀. Kó wá jókòó kó wò pé ṣẹ́ni tó ń bẹ̀ sọ̀rọ̀ yìí ṣó gbádùn. Ṣé kò forí gbálẹ̀ láti kékeré? Kó wò ó. Ṣẹ́ni tó ń bẹ̀ sọ̀rọ̀ yìí ṣé kò sínwín rí? Kó wò ó dáadáa. Ṣẹ́ni tó ń bẹ̀ sọ̀rọ̀ yìí ṣé kò máa gbé kòló? Torí o pàdé àgbàlagbà lójú ọ̀nà ń sìn ó fọ̀rọ̀ lọ. Ṣùgbọ́n bí ó sínwín dàgbà ni o ò mọ̀. Tó pọ́n ti sọ̀rọ̀ fún ẹ ìwọ náà dẹ̀ fẹ́ jà. Ìwọ náà dẹ̀ fẹ́ ṣe kinní kan ṣe kinní kan ó wá sọ pé kinní kan ló wá ní kinní kan. You see your life. Imagine. Àwọn ìkọ̀kọ̀ fi rẹ̀ lọ́kàn balẹ̀ o. Fi rẹ̀ lọ́kàn balẹ̀ tó sáà mọ̀ ẹ bá tún rí ń sìn. Wọ́n máa drag ẹ o. Wọ́n máa bẹ́ wọ́n máa wọ́ ẹ gan. Ọlọ́bù Yorùbáwùyí. Ẹyinjú àwọn kan. Ẹyinjú àwọn kan ni Yorùbáwùyí tó lọ bú yẹn. Wọ́n máa drag ẹ. Àwọn àfáà gan bú Yorùbáwùyí. Àwọn ọmọ ẹ wọ́n bọ́ àtàwọn drag wọn. Èmi ò mọ̀ tó bí like Yorùbáwùyí. Yorùbáwùyí. Kí ló bí like mi ná? I don't know. Èmi gan ìmí ni wọ́n mi bá wọn sọ̀rọ̀ o. Má kàn rí lórí YouTube. Yorùbáwùyí o kinní kan tí n bá wò mí báyìí má kàn máa rẹ́rìn ni. Message to kinní kan on Yorùbáwùyí. Message ko wọ́n ní tó. Mi ò mọ̀ mí nínú wọn. Kinní kan ọyọ tí wọ́n máa kó fún ẹ. Àwọn ọmọ yẹn wọ́n bínú. Sàálẹ̀ o ẹ̀yin ìjọ ọmọdé. Ẹ jọ̀ọ́ má wá fún mi owó bẹ̀yìn ni o. Àwọn ò bẹ̀rù ẹni tó ti wà ń wájú. Àwọn tó ń bọ̀ lẹ́yìn yẹn ó la wá bẹ̀rù tó wá mọ̀ pé wọ́n ń dín ṣinṣin lórí wọn. Awíkókó fi rẹ̀ lọ́kàn balẹ̀. Kò sẹ́ni tó ń lé ẹ. Tó máa sọ pé bóyá torí fídíò tí mo ṣe wípé mò ń pẹ̀tù sí pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóyá yẹn lẹ́nu yẹn ṣe rò bóyá wọ́n ń gbé ẹ mọ́ra. Ọmọ Balógun lèmi. Ọmọ Balógun òun lèmi. Àwa máa ń ṣàlọ̀ ọjà. Yes, ọmọ Balógun làwa. Balógun máa ń ṣàlọ̀ ọjà ni. A kì í ṣàlọ̀ ogun. Ó ti rí different ń bẹ. Tá bá pé ìjà ń bọ̀, a máa ṣàlọ̀ ẹ̀. A máa pẹ́. Ẹ má jẹ́ kó dìjà. Ẹ yọjú ẹ. Balógun máa ń pààrọ̀ wà fún jà ni. Ṣùgbọ́n láíláí ọmọ Balógun à ń pààlọ̀ ogun o. Àlọ̀jà la máa ń pa. A kì í pààlọ̀ ogun. Mo sọ fún ẹ pé ọmọ Akíwá kò tí kàn wá. Yorùbáwùyí kò tí kàn mí. Kò ìkùn èmi. Wà táwọn tẹyọ jẹ́ set. Ìjọ máa kó fúnra yín nìṣó. Ó yá sọ̀rọ̀. Wọ́n ní mo mọ̀ pé òun nìkan kọ́. Ṣùgbọ́n ìjà tí gbogbo wọn ń jà, ìjà tí wọn ò mọ̀ díẹ̀ ni. Ó ṣe Awíkónkó. Ilẹ̀ tí ò sì tójú ẹni sú, okun rẹ̀ á máa ṣòro láti rìn. Babaláwo. Mo mọ̀ bàrà, mo mọ̀ fèé. Ó ṣe Ògúnjìmí. Ní ó jẹ́ kí ẹ̀gá ọmọrin kọ láwùjọ ẹyẹ. Ó ṣe àwọn eléyìí pọ̀ fọ́. Gbogbo àwọn tí wọ́n ń cut and join, cut and soul. Tí wọ́n mú àtàmọ́ wọn ò mẹ́ni tí wọ́n bá tẹ̀lé. Èjìká ní ṣọ́ọ̀bù télọ̀. Awíkónkó ló fi rẹ̀ lọ́kàn balẹ̀. Ọmọ kẹ́yìn ó ti bí fálẹ́rì kó tó lọ sójú ogun. Woo! Okay. Kó tí wàá wo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibodè ìlú tó fẹ́ lọ rèé bájà.
kó ti wá mọ àwọn tí wọ́n jẹ́ sànkosànko nínú ìlú tó ti fẹ́ lọ jà kọ́ mọ àwọn tó lágbára kọ́ mọ tí wọ́n fi ń sagbára. ṣé ti rí ní sí ó ti ń clear fún yín Awíkókó ó ti dífẹ́ wò ó ti mọ àwọn jàǹkànjàǹkàn ó ti mọ àwọn èkàn nínú ìlú àwọn tó fẹ́ lọ bá jà ọmọ tó lágbára nínú wọn ó ti ń clear nísìn abájọ àwọn tó ń bọ́ta tó ṣe fídíò fún ẹ abájọ tó lè fún wọn lésì orúkọ tí wọn ò sínú list Awíkókó fi rẹ lọ́kàn balẹ̀ orúkọ àwọn yẹn ò sínú list abájọ ti clear ó ti mọ bàrà ó ti mọ fẹ́ ó ti clear fáwọn èèyàn mí náà mo pàgùn mọ̀wò ní Yorùbáwùyí ọmọ tó ń ta ọmọ tó da ayélujágbé abẹ ni ọmọ tí ó you see her life ó ti mọ bàrà ó ti mọ bú ó ti mọ ogun jìm ó yẹ lọ sọ fún olóyè aṣọ ogun tó gbé sí wọn lọ́rùn Ọlọ́run ló mọ ẹni tó ṣaṣọ ogun sólóyè lọ́rùn wọ́n tún gbé kan wọ Kóyèkì ó yẹ lọ bá Kóyèkì àbí olóyè ẹni tó bá wọn ṣaṣọ ogun kọ́ bẹ́ẹ̀ gbé sọ́rùn kó máa fi ṣe ṣó ọmọ bàrà ọmọ òfé ọmọ kíní kan wẹ́ẹ̀wẹ̀ èdè ní ṣáà ìwọ́dọ̀ kan halẹ̀ mọ́ àwọn tiẹ̀ ní àwọn tán bá mọ̀ túmọ̀ kan tó ń sọ àwọn ẹ̀ ló halẹ̀ mọ́ ti lọ dífá ókè ó ti dífá ń sọ pé Yorùbáwùyí ọmọ tó ń ta ni kò mú dání dáadáa ó láǹtá ìtì o Yorùbáwùyí yẹn agúnmọ̀ owó ni o ó yá ó láǹtá ìtì o àmọ́ yẹn ń dúró díẹ̀ o ọgbẹ́ni ó yẹ dára yín sórí feed àwa wà bí afẹ́ pọ̀jà ogun gbọ́ tí bá ti aláìmọ̀ wà ń bí Awíkókó mo fẹ́ wòjà níwà táwọn ọmọ yẹn aláìbára yín pò débi wàhálà láàlì ẹnìkan ò ní láyìn yìí tó bá sú láàrin yín ló bá pariwo ẹ gbà wá o ẹ gbà wá o a ò jà mọ́ o ó ti rẹ̀ wá o yìí tó bá sú láàrin yín ló máa pariwo yìí tó bá sú láàrin ìwà táwọn ọmọ yẹn ló máa pariwo àwa báyìí àwa ń bí ìyá ńlá yà àwa ń jókòó dé nǹkan bẹ̀rẹ̀ sí ní bára yín pé bí tẹ bá pòdé bí tẹ bá yanjú ẹ̀dì àbá yín parí ẹ̀ ó yá sọ̀rọ̀ Awíkókó. Ilé Ifẹ̀ ní lo ẹ̀tanú ẹ̀ta òde. Tanú ẹ̀ta òde ẹ̀ta. Ìwà rẹ̀fà Yorùbá ní ìwà rẹ̀fà mẹ́fà ń gbé olóòní rìn bó ṣe kí wọ́n rò ó lérí. Ẹ̀tanú olóyè Sunday Igboho àti ẹ̀ta òde olóyè Sunday Igboho gbogbo ẹ̀ ló mọ̀ àtijọ́ jẹ́ lọ́nà kan àbí kejì. But trust me, I am never interested in the downfall of Olóyè Sunday Adéyẹmọ Igboho. O kàn drag ẹ. I am only correct an impression. Okay, àwọn tẹ́lẹ̀ ní kó má bá wọn correct ẹ̀. You are correcting an impression where you say wọ́n ní wọ́n ti deport ẹ̀ wálé. Ẹnìkan gbé wá fún ẹ. And ó dẹ̀ think pé ẹni tó bá ní làákàyè dáadáa. Gbogbo èèyàn torí ẹ̀ bá pé á wo show tó ṣe yẹn. Á dẹ̀ sì rí ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ f'Olóyè Sunday Igboho. It's just a question. Ẹni tó bá ní làákàyè dáadáa torí ẹ̀ bá pé dáadáa ó bá wo show yẹn á dẹ̀ rí ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fún Olóyè Sunday Igboho. Ní gbogbo ìgbà tí wọ́n ní bàbá Tinubu tọ́nà ṣe gására excuse me Awíkókó ìwà rẹ̀ mẹ́fà ẹ̀ ò lè ṣe ọkàn o gbogbo rẹ̀ bọ́lẹ̀ ó wà tó ṣe pé ọ̀tá bàbá Tinubu láyé election tọ́nà bàbá Tinubu ń ṣe gására wọ́n ṣu mí wọ́n tọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ ṣé wọn pé mi ò play lórí show mi because mo rí Tinubu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo rí wípé no matter what I will never trade him for Atiku, neither will I trade him for Peter Obi, and I can never trade Yorùbá nation for Tinubu. So táwọn èèyàn sọ níta yẹn ṣé mo pé mi ò play lórí page mi ìwọ náà dẹ̀ play why tó play nígbà yẹn pé bàbá Tinubu o gbogbo ohun tó kọ ọjà ń dè ṣe kílẹ̀ gìdè ṣe why don't you play it o ní play ẹ̀ torí you expect more than what you see. Then imagination yẹn expectation yẹn ó big bá àti Tinubu bá ti wọlé o
gbogbo lẹ máa di gold ní o, ìgbà máa ṣe o, àwo máa ṣe o. Ló ṣe lè play. If you cannot play that about Tinubu, because it's a negative thing. To go ní làákàyè la wa máa ń bá sọ̀rọ̀, ẹni tó bá ní làákàyè ló máa wà lórí page Yorùbáwùyí. Yes, I am talking to àwọn tó ní làákàyè nìkan. If you cannot play that about Baba Tinubu then, tó pé ó jẹ́ nǹkan tí kò dáa. Tó kò ṣe circulate káàkiri Facebook, YouTube, wọ́n tún gbé photo, wọ́n tún gbé video, but you never play it. Because you may not play. Now, on was so anything, on was something negative about Oloye Sunday Igboho, o jump out. Pew! O wa gbé síta. O bẹ̀rẹ̀ sí ní pariwo, bóyá kíní kan, and times of so gbogbo èèyàn wọ́n wo gbogbo sọ̀rọ̀. Kó wọ́n ti mọ̀ gbọ́. Ìwọ rò bí o mọ̀ ọ̀rọ̀ sọ ni, àwọn kan wà tí wọ́n mọ̀ gbọ́. Àwa mọ̀ àbòsí, Al-Qur'an náà ni ẹkún alábòsí lọ́wọ́. Àwa mọ̀ pa àbòsí ló ṣe níbi fídíò yẹn. Torí ẹ̀ ara nǹkan tá ń sọ fún wọn ní Olóyè Sunday Igboho deported kẹ̀. Kíní àwa wá jọ sòsó lójú ẹ̀. Bó ṣe wà wá yìí ṣáájọ́ mumude lójú ẹ̀. Ṣáájọ́ dìdìrín lójú ẹ̀. Ìwọ fún ẹ lọ jókòó. Kó padà sẹ́yìn kó reverse ọ̀rọ̀ yẹn pé impression wo ló bá bọ́ta. Ìwọ fún ẹ mọ̀ pé àbòsí impression ló bá bọ́ta. Rikishi impression ló bá bọ́ta. Carton díẹ̀ impression ló bá bọ́ta. Ìbá jẹ́ bẹ́ẹ̀ bá dùn mọ́ mi púpọ̀. Ń bá rí ọ̀rọ̀ sọ sí àwọn tí wọ́n ń tẹ̀lé impression ló bá bọ́ta. O bá good impression bọ́ta rárá at all. Ìwọ náà mọ̀. Then you were out. Hey, kíní kan. Sórí Yorùbá ló gbọ́n jù o. Yorùbá ló máa ń lòṣò tí kò ẹ máa ń dọ̀bálẹ̀. Yorùbá ló mọ ẹ̀wà, àṣà, ọ̀rọ̀ sísọ. Yorùbá ló mọ ká mú ọ̀rọ̀ ká yín lójú. Ibo lẹ́ ń lọ, ìbò ló létí ṣanlá ni. Yorùbá ló mọ pẹ̀lẹ́ tó lóbí. Yorùbá ló mọ pẹ̀lẹ́ tó lákọ. Yorùbá ló mọ pé tó bá tẹ̀ wọ́n mọ́. Yorùbá ló mọ ká fojú sọ̀rọ̀. Káwọn èèyàn mọ̀ pé ń bá ìdẹ́gbẹ́dá sọ. Wọ́n ní àìdákẹ́ ṣìwì, àìwòsùn dágun. Ṣùgbọ́n Yorùbá ó lè wòsùn báyìí, wọ́n á dẹ̀ sọ tó mean tí wọn ò dẹ̀ ní ṣìṣọ. Eléyìí tó ṣe yẹn ó show categorically, ó show pempemekali, ó dùn mí mi ò gbóyìnbó. Ó show gidi tí ò ní àbàwọ́n wípé àbòsí ló ṣe níbẹ̀ yẹn. Gbogbo ayé náà dẹ̀ mọ̀ náà. Gbogbo ayé mọ̀ pápọ̀, ìwọ náà mọ̀. Ó mọ̀ jáde tó, ìwọ náà mọ̀. Ó mọ̀ ìjáde tó jáde. Yes. And you expect people to keep quiet for you. They play. Awikoko. They play. Àwọn ọmọ kan bínú. Ó ń ta lórí wọn burúkú. Wọn ò fẹ́ gbọ́. Kéèyàn kan kó bú Olóyè Sunday Igboho. Mélòó ni Sunday Igboho ń bọ́ nu wa? Mélòó ló lè bọ̀? Mélòó? Ṣùgbọ́n tó pàpà àwọn ò ní, àwa jẹ́ ẹni tó mọ̀ọ́rẹ́. Wípé bàbá ti ẹ̀rọ lóyè rè, a rí n tó ṣe. Àbá Jésù náà àdẹ̀ bá nàbì. Ń tán ṣe là ń gbọ́. So eléyìí sí àgbọ̀, a rí ni. Ká dẹ̀ máa kọ ìtàn ẹ̀ lẹ̀ fún àwọn ọmọ àtàwọn ọmọ wa. Ẹ káàbọ̀, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ according to the time. Tí everybody máa rí. A máa kọ tán yẹn. A máa wá dákẹ́ ni. A máa kọ. A máa kọ ìtàn tèmi fún ara mi tí mò ń sọ̀rọ̀ yìí. A máa kọ ìtàn àwọn tó ń kọ́mẹ̀ntì. A máa kọ ìtàn ìwọ fún ara ẹ. Tó ń sọ àtàwọn tó kù ẹ náà. Ṣebí ìwọ fún ara ẹ ló sọ pé tó bá Olóyè Sunday Igboho tó bá jù sókè kò ní jábọ́ fọ́, máa jábọ́ kú ni. Bí ẹni pé mi ò gbọ́rú ẹ̀ rí. Ó mọ̀ wípé ìgbà yẹn làwọn kan ti wò pé èló ni ò bá jẹ́, kí ló ò bá rí gbà, kí náà bá promise ẹ kó má jẹ́ Olóyè Sunday Igboho pàápàá kó jẹ́ anybody. Èèyàn ẹlẹ́ran ara sọ pé òun á sọ ẹlẹ́ran ara òun sókè, ẹlẹ́ran ara bíi tòun sókè. Tó bá ń jábọ́ bọ̀ ńlẹ̀ kò ní jábọ́ fọ́, ó máa jábọ́ kú ni. Àìmọye èèyàn náà gé fídíò yẹn náà gé dání. Yes, many people have the videos tó fi so oríṣiríṣi lọ́wọ́. Tó bá dẹ̀ ṣe tán wà lọ bẹ́ẹ̀ náà ni wà tó apologize ṣe bẹ́ẹ̀ mi bọ́ta mo sọ pé irọ́ apology ẹ̀.
ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ máa jẹ́. Ìwà àtolóyè lè má múlẹ̀ ṣùgbọ́n sọ ń sì pé ẹjọ́ jẹ lérewé ẹjọ́ kíní kan ìbàrà mẹ́fà ìrẹ̀kì mẹ́ta kíní I don't care. Kò sí tíyàn bá ṣe ẹlẹ́ni tó wá ní ẹjọ́ má bínú dáríjì. Bíyàn bá ṣe tó bá má fún ní ààyè láti ṣe ẹlẹ́lẹ́ẹ̀kejì ìyẹn ò ní o bá má bá ṣe fi distance sí gbòǹgbò ọ̀nà kan kì í gbéni ṣubú lẹ́ẹ̀mejì lójú ọ̀nà kan náà. Tí gbòǹgbò kan bá gbéyàn ṣubú ní ẹ̀ẹ̀mejì lọ́nà kan náà onítọ̀hún ti dàgàn. Bàtẹ́ pátá kíní kan tí mo láti blẹ́ntì ní búláyé mi òní lẹ́yìn Sunday Igboho I just dey do dey play. I know say na play you dey play. Bàbá mi sọ fún mi pé nígbà tí ọ̀rẹ́ ẹ̀ bá dìde lójijì tó bá di ọ̀tá ẹ̀ bàbá mi ní ayé la gbé nínú ọkàn ẹ̀ pé kò kí ń ṣe ọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ ọ̀tá ẹ̀ ni. Ó kàn tí ó ti sú láti he or she is just tired of pretending. Anybody tó bá ń pè rẹ̀ ní ọ̀rẹ́ ẹ̀ lẹ́ni tó wò pé ẹni ọ̀rẹ́ mi ni kíní kan ó wá dìde fúrì lójijì without you knowing anything and ó wá sọ̀rọ̀ ẹ̀ di ọ̀tá ẹ̀. Bàbá mi ní kò kí ń ṣe ọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ ọ̀tá ẹ̀ ni. Bírí lẹ́yìn bírí lọ́yìn kan mi o bírí and again ẹ ti rọ́ lóye Sunday Igboho wọ́n náà kú tẹ̀ ti sọ ó ní last ẹ máa bẹ́ẹ̀ ni tẹ bá dẹ̀ bẹ́ẹ̀ tí ò bá fẹ́ gbà àwọn ìyá ní buọ̀dá that word is so funny to me buọ̀dá sọ́ọ̀pá ni kò dẹ̀ nípa yín ó máa padà gbà náà ni. Yes èmi fún ọmọ tí fọ́lọ́ ìpè olóyè dáríjì wọn torí èèyàn kí mọ̀ ìkórí mami. That is what I was just trying to ṣé kí wàhálà ìwọ ni wàhálà ìwọ lẹjọ́ òfò ẹ̀ ń disturb internet gbọ́ngbọ́n èwo lẹjọ́ òfò mọ́. Now you come for me because àwọn kan send a message sí ẹ wọ́n ní Yorùbáwùyí yẹn kó wà bí ìwé àbí ògbóyìnbó pressure ti wà. Àwọn èèyàn mi ti rẹ́rìn yó pressure ti wà pressure ti Awikoko. Ọ̀gbẹ́ni just be careful koko be one o mi ò rí ti ẹ̀rọ kó wà be one olóyè ọ̀rọ̀ Yorùbá nation ṣó ti débi pé tẹ́ bá ń lábẹ́ǹtẹ̀ eré òṣùpá lẹ̀ ń ṣe àwọn ẹgbẹ́ yìí lẹ máa lè oníkálukú ló ti ní category ló ti ní grade tiẹ̀ tí Yorùbá nation dé ìsìn oníkálukú ló ní grade tiẹ̀ bẹ́ẹ̀ ń lábẹ́ǹtẹ̀ kò sí nǹkan tó kàn mí tó bá ti sínú sàwáwù mi ní tàn sí ẹ̀ mi ní bẹ́ẹ̀ ṣe so ó ti yí bírí kọ́lẹ̀ yìí bírí lẹ yìí you are above 18 years you can decide who you want to go with. Yes, I decided to go with Yorùbá nation. You can decide to go with Bola Tinubu, with AP, even Atiku. Àìmọye ọmọ Yorùbá tó ṣiṣẹ́ fún Atiku. Àìmọye ọmọ Yorùbá àwọn Afẹ́nifẹ́re ṣiṣẹ́ fún Peter Obi. Do they come outside láti wá máa wọ́ Sunday Igboho? No. Wọ́n fi ọgbọ́n àti làákàyè ṣe. You should have done the same thing. Mi ò ní bá ẹ ṣe mọ́, mi ò sọ mi àti ẹ̀dọ́ níjà. Iye oní kí máa bọ́ta kí máa bú ẹ. Tí èèyàn méjì bá ń fa mọ̀ gan-an tó bá pàtàkì tó bá ń pariwo o lọ̀rọ̀ yẹn ń dùn. O lára ń kan, o lára ń ní, o lára ń ta. O lára ń ní. Òní Igboho kíní kan ọ̀la Sunday Igboho why? Fún ẹ lọ́kàn. Your mind no touch ground o. O ṣe show 2 hours 3 hours kíní kan o ti bọ́ta. Wo sọ̀rọ̀. Or correcting impressions. Impression wo ló ń correct? Àbòsí ló ṣe. Jẹ́jẹ́ mi mo jókòó. Jókòó jẹ́jẹ́. Onírọ́. While I am entitled to whatever I say or do, mix up ló wà. Mix up tó wà ní wípé ẹ rí mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. No. You are not entitled to whatever you say or you do. You are not entitled to blaspheme people's name. Oh, we are entitled sí pé
kó black mi fẹ́ sọ lóyìnbó blackmail mi mọ́ lóyìnbó wọ́n yìí máa ń pè lóyìnbó. You are not entitled to that. Remember, you said many things during that politics time. You said many things about Oloye Sunday Igboho, which ìwọ fún ara ẹ mọ̀ lọ́kàn ẹ, which ìwọ fún ara tó bá ń play video yẹn, you might regret, you might be regretting, and tó bá dẹ̀ mean àti sọ sókè kó fọmọ́lẹ̀ kó tú káàbí kó gbé jẹ náà, you might not regret. But ìwọ fún ara ẹ mọ̀ pé during that campaign time, because expectation of what Tinubu pé Tinubu àti wọlé báyìí wàláì ìwọ ló bá di spokesperson fún Tinubu l'Abuja. Those are your expectations. You have many expectations from Tinubu. Tó bá ti wọlé. Yes, you are free to your own opinion, but you are not entitled to whatever you say about other people's or whatever you do to them, because mọ̀ wípé kí a bá èèyàn lórúkọ jẹ́, ó lè mọ ẹlòmíì feel hatred for the rest of his or her own life. Ọ̀rọ̀ ni wọ́n sọ sí lágbájá tó fi pokùnso. Ọ̀rọ̀ báyìí ló máa ń yọ obì lápò. Ọ̀rọ̀ ẹyọ kan yìí ló máa ń yọ idà ní apó. Ọ̀rọ̀ lèèyàn máa ń sọ síyàn tí nǹkan máa fi ṣe. Olóyè Sunday Igboho, tá a bá wo ọ̀rọ̀ tí wà àti àwọn aṣíwájú bẹ̀gà sí sọ sólóyè Sunday Igboho ń gbà yẹn, ó tó kíyàwó àtàwọn ọmọ ẹ pé jáwọ́ nínú Yorùbá nation. Ara ẹni tó ń sọ yìí náà ń sìn. Ọlá pé mi fẹ́ máa bẹ́ẹ̀ fà wọn kan. Tí n bá ní kí máa ìwà rẹ̀ fà mẹ́fà kíní kan àwọn kan tí Olóyè Sunday Igboho ṣe tí wọ́n ti ní dispute pẹ̀lú ẹ̀. Tí n bá ní kí analyze ẹ̀, mo lè ọ̀rọ̀ ètò rọra sọ yẹn, mo lè analyze ẹ̀ ní 2 hours. Because it means a lot. Bóyá ọmọ kí n sọ fún ẹ, ó mean pé ìwà àti Olóyè Sunday Igboho ti jọ jẹ ti jọ mu. Ó mọ ìbú àtòrò ẹ̀, ó mọ ìfun àtẹ̀dọ̀ ẹ̀. Ó tún wá mean pé let me say continuation of ìwà àti Olóyè Sunday Igboho. Ó tún wá ní pé àwọn kọ̀ọ̀kan tí wọ́n súnmọ́ Olóyè Sunday Igboho ẹ ti jọ jẹ ẹ ti jọ mu. And because ìkọ̀ọ̀kan nínú wọn ni wọ́n ti ní dispute, whether one way or the other, with Olóyè Sunday Igboho, and you said tó bá lanu, that means to tell us pé wàá máa tọ́jú lé wọn ká. Wọ́n ní ọ̀rẹ́ mi ni. That means pé tó pé wọ́n ti ní dispute pẹ̀lú Olóyè Sunday Igboho yẹn. No! Ẹ̀yin tẹ́ bá ń wò mí, tẹ́ bá ń get it right, tẹ́ bá ń get it clear, which means pé tó pé àwọn yẹn ti ní dispute pẹ̀lú Olóyè Sunday Igboho, wàá máa wá tọ́jú lé wọn ká lẹ́yọ kọ̀ọ̀kan. Ní kọ̀ọ̀kan èjèèjì. Wàá máa wá sọ fún wọn wípé kí ló mú ẹ̀yin àti Olóyè Sunday Igboho jà. Wàá lọ máa rúná sí lábẹ́. Ó fẹ́ gang fight. Nǹkan tó ń sọ nìyẹn o. Àwọn ìwà mẹ́fà, ìwà mẹ́jọ, ẹ̀hún tó bá ń wò mí tó máa jó nílàkàì, wọ́n á tú ọ̀rọ̀ yìí sí ọ̀nà ọgbà. Everybody have a best man. So tó rà sọ yẹn. Ìgàn alárì ni o. Káwọn kan bá jókòó tí a bá yọ sí ṣọ́ọ̀ṣì, ayọ̀ agbádá, ayọ̀ bàtà. Ó ní mi ṣe máa ń sọ̀rọ̀ sọ. Gbogbo sọ̀rọ̀ sọ kó máa sọ̀rọ̀ sọ torí mọ̀ gbọ́. Tá bá yọ sí ṣọ́ọ̀ṣì, ayọ̀ fìlà, ayọ̀ agbádá, ayọ̀ ẹ̀wù, ayọ̀ bàtà, ayọ̀ àwẹ̀tẹ́lẹ̀, ayọ̀ gbá, ayọ̀ ayọ̀ oríṣiríṣi níbẹ̀. Ká máa kó jáde fún ẹ. Tó yẹ pé ìwọ fún ara ẹ o ò ní láìkí ẹ. Kí ló dé tó ṣe báyìí? O ò ní láìkí ẹ rárá. Now look at you. Àwọn ọ̀rọ̀ mẹ́fà. So wọ́n lọ máa gbà níbí wà wá kó jọ. Bí ẹ tó fẹ́ implicate èèyàn, ó yá go ahead. Yìí tó simple jù nínú ọ̀rọ̀ tó sọ, explanation tó simple jù tí mo lè bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ tó sọ ni mo fún yẹn. The simplest explanation nípa pé Olóyè ti ní dispute pẹ̀lú àwọn kan, ó dẹ̀ mọ̀ wọ́n. So ẹ máa gang fight, tá bá bẹ̀ tẹ̀ síwájú. Ọmọ Yorùbá ni mí. Kò tán lẹ́nu, ó tún kù níkùn. But àwọn ò fẹ́ wàhálà. Ilẹ̀ ò ní kú,
ilẹ̀ Yorùbá yìí ó máa bọ́ sí lójú ẹ̀. Èmi ò ní kú. Ilẹ̀ Yorùbá yìí ó máa bọ́ sí lójú mi. Gbogbo àwọn tí wọ́n ń wò mí wọn ò ní kú. Ilẹ̀ Yorùbá yìí ó máa bọ́ sí lójú wọn. Olóyè Sunday Igboho a ní fi ṣàwátì. Ilẹ̀ Yorùbá yìí ó máa bọ́ sí lójú òun náà. A wá ní sínú ìbànújẹ́ àtàwa àtiwọ àtẹ̀yin tó kù náà. Àtàwa tó kù náà. Bọ́s ó ti di ẹ̀yin tó kù. Kó máa rókì nínú ẹ. Lówe bá ní máa ń lùlù àgídìgbò. Ọlọ́gbọ́n ló máa ń jó. Ìran ọ̀mọ̀ràn ló máa ń mọ̀. Kó máa rókì nínú ẹ. Ó ti di àwa tó kù àtẹ̀yin tó kù. Orílẹ̀-èdè Yorùbá aṣojú gbogbo wa láṣẹ Ọlọ́run. Wọ́n á kọ ìtàn tèmi. Wọ́n á kọ tiẹ̀ náà. Wọ́n á kọ t'Olóyè Sunday Igboho. Wọ́n á kọ tàwọn ìwà àràfà mẹ́fà tí wọ́n ti bá ọmọ Adéyẹmọ ṣe. Tó wọ́n rí pé onídìí wọn nísìn láti bẹ̀rẹ̀ dispute sọ́dọ̀ ní láàrin ara wọn. Ó wá nídìí wọn láti bẹ̀rẹ̀ àwọn kinní yẹn lọ́wọ́ wọn láti fi sọ̀rọ̀. Wọ́n dẹ̀ fún ẹ. Ọ̀rẹ́ máa ń jà ní ọ̀rẹ́ ò kí ń rojọ́. Ọ̀rẹ́ máa ń jà ní ọ̀rẹ́ ò kí ń rojọ́. So àwọn tó rojọ́ tó máa rojọ́ fún ẹ bí tó ti rojọ́ fún ẹ yẹn á kọ́ nípa tiwọn náà. Ó máa clear ló jẹ́ anybody. Ògún gbọ́. Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mò ń jẹ́. Awíkókó tẹ̀síwájú fira ẹ lọ́kàn balẹ̀. Your mind no touch ground o. Ìwọ tó lára tẹ́lẹ̀, look at you. Ó lára tẹ́lẹ̀ náà. Ẹ bá mi share video yìí. Ẹ bá mi share video bí ó lè kọ àwọn tí wọ́n mọ ìyàwó Awíkókó. Bí ó lè kọ àwọn family ẹ̀. Kó bá ẹ sọ̀rọ̀. Put your mind at rest. Tí wọ́n bá ṣe rere, ara kì ó àyà ọ̀bí ni Bíbélì sọ. Ẹni tí ò dẹ̀ jẹun fùfù ni kò ní kíyèsí ẹ̀ ń kulè. Look at you. Ele gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti lóde pé ẹgbẹ́jà bú mi, eléyìí bú mi, tàmẹ̀dọ́ bú mi, eléyìí ò láìkì mi, ìyí wá bú mi. Gbogbo tó bá ti gbogbo Yorùbáwùyí bọ́ta kó ní kíní kan láìkì mi. Tó ò bá láìkì mi, wàhálà ti ẹ nìyẹn. Èmi láìkì ara mi, wàhálà tèmi nìyẹn. Àwọn tó láìkì mi tó ń wò mí, wàhálà tí wọn nìyẹn. Àwọn tó ń bá mi ṣeré tó ń pè mí bá rí wàhálà tí gbogbo wa nìyẹn. Everybody ló ní wàhálà tiẹ̀. You will never see me láti máa lọ gbé wàhálà oní wàhálà sórí tèmi. No. Èmi ò lè gbé wàhálà ẹnìkan sórí tèmi. Ó ń gbé ó fi rẹ̀ lọ́kàn balẹ̀ ó ń gbé wàhálà àwọn èèyàn. Kíní kan bú mi. Mi ìṣàlọ fún ẹ o. Ọmọ Balógun lèmi o. Àwò kì í ṣàlọ ogun. Àlọ ọjà la máa ń ṣe. So ti fẹ́ sọ ogun mọ́ rẹ lọ́wọ́. Àwọn ọmọ yẹn wà títí o wàláì. Wọ́n á dúró tiẹ̀. Wọ́n á bẹ́ẹ̀ fà. Ẹjọ́ gbéra yín sọ́yẹ̀pẹ̀ ni. Kò sí nǹkan tó kàn wá. Ìyálà wa. Àwa wà ń bí. Afọwọ́lẹ́rán àwa sì ń wò. Grandma làwa kò tí ì kan wá. Kọ́ ikán wá. Àwọn tó wà lẹ́yìn. Ó tí ì búgbò wo lójú tó máa fi kàn wá. Kò tí ì kan wá. Àwọn ọmọ tó wà ń ta ń sìn. Àwọn ọmọ yẹn ń ta. Wọ́n ń bínú. Atọ́kùnrin àtọ́bìnrin wọn. Wàláì wọn á drag ẹ̀ wọn á fa ẹlẹ́sẹ̀ jẹ́ wọn náà rẹ̀ pé wà bí wọn. Sọ̀rọ̀ díẹ̀ sí jàre. Round up. I stood by him when necessary. Stood by Olóyè. Oh, God. Stood. Police officer. I supported him when necessary. Oh, ṣé òyìnbó pọ̀. I have my right to against him when necessary. Ṣé ń gbọ́rọ̀? Ajá tó wá rí ni tí ń jùrù. Ìyẹn gangan mo nídìí lọ́dọ̀ ẹ̀. Tó bá wá rí ni tó báw báw báw. Ẹ máa gbọ́ bẹ̀rẹ̀ dáadáa. Ẹ jẹ́ try láti fàjà ìmọ̀ra. Okay. Ẹ jẹ́ try láti bèrè tí ń bí nínú. Okay. Ìmọ̀lá wa sọ fún ọmọ kan pé wọ́n mú pàkẹ́rẹ́ yẹn lọ kó wájà yẹn. Okay. Ó tún wá continue gbogbo. Àbí nǹkan ṣe wájà yẹn ni a tó wá mú bàtà tó lẹ́nu. Ó tún wá continue gbogbo. Okay. Ó wá rí póríṣiríṣi àwọn èèyàn níbọ̀ lọ́wọ́ ṣe gàgàgàgàgàgàgà tájà bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ó fẹ́ bóyàn jẹ ni o. Okay. Olóyè lọ̀rọ̀ mi lè yé. Awíkókó. Ajá tó rí ni tó ń jùrù. Tó wá rí ni tó ń gbó ó yẹ ká fàájà yẹn mọ́ra ni. Ìyẹn ajá tí ò bá ti ya dìgbòlugi. Don't get me right. Olóyè lọ̀rọ̀ tèmi náà máa yé. Ajá tó bá rí ni tó bá ń jùrù. Tó padà wá rí ni tó ń gbó.
tí ò bá ti ya dìgbòlugi la máa fà mọ́ra. Ajá dìgbòlugi ò ṣe fà mọ́ra. Ajá tó ti ń go to the extent pé máa lọ bá lágbájá, máa lọ bá tàmẹ̀dò. Ajá bá ríyàn tó bá ń jù, tó bá di pé ó ń gbó, bí olóyè ṣe nǹkan kan fún ẹ tó ń dùn ẹ lọ́kàn, tó ń jẹ́ ẹ̀dùn ọkàn ẹ, tó ń retí kí wọ́n pè ẹ́ sákìyèsí, tó wá rí pé olóyè ò pẹ́ sákìyèsí. Ó yẹ kó nìyí pè mí, kò pè mí. Èèyàn kan méjì tó lè sọ pé olóyè dẹ̀ ṣe nǹkan báyìí fún mi. Ohun èèyàn kan tó ó ti sọ ìwà rẹ̀ ẹ̀fà mẹ́fà, ìwà rẹ̀ ẹ̀fà mẹ́jọ, ìwà rẹ̀ ẹ̀fà mẹ́kì. Definitely o mọ àwọn tó súnmọ́ olóyè tó lè fẹjọ́ ẹ̀sùn. Olóyè dẹ̀ ṣe nǹkan báyìí fún mi. Bóyá nǹkan kan wà lọ́kàn ẹ̀. Because èmi ò lè sọ pé olóyè ò lè ṣẹ́ o. A kì í mọ̀ rìn kórí máa mì. Kò sẹ́ni tí ò lè ṣẹ́ra wọn. Tó bá yẹ pé olóyè ṣe ẹ̀ náà ni, wàá wá èèyàn méjì mẹ́ta fẹjọ́ ẹ̀sùn tó mọ̀ pé wọ́n súnmọ́, wọ́n lè bá sọ tọrọ. One nìyẹn. Two, o lè pe olóyè. Tó wà ń Benin Republic, kò ṣáà lọ síbẹ̀. Ó lọ́bẹ̀. Àbí kí ni camouflage, kí ni abracadabra tó máa lò fún wa. Tó wà ní Benin, ó lọ síbẹ̀. O lè sọ fún pé olóyè, nǹkan báyìí lẹ ṣe o. Ẹ dẹ̀ yanjú ẹ̀ láàrin ara yín. Ẹ parí ẹ̀ síbẹ̀, ló bá tán, ló bá finish. Lọ́rọ̀ bá parí. Ǹjẹ́ o ti bá sọ? Ǹjẹ́ o ti pè sákèsì? O pé ó lọ Benin Republic ló dé. Àbí bóyá Benin Republic olóyè ti ṣẹ́. O pé sákèsì. Tó fi ń kó fún back left right, so wàá ju sókè, abọ́lẹ̀ fọ́, wàá ju sókè, kò ní fọ́, ó máa ṣe gbá ni, ọ̀tá ẹ̀ máa kú ni. Òun fi kú lé èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀. Òun fi kú threaten life èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀. Òun fi kú lé ká. Ó wá ní ajá tó bá rí ni tó bá ń jù, ìyẹn ò tí ya dìgbòlugi. Ajá tó bá ti ń fi kú léèyàn káàkiri, ajá yẹn ti ya dìgbòlugi, ó ti wọ ọjà. You said many things about him. So, báwo lèèyàn ṣe máa wá fa ajá tó ti ya dìgbòlugi mọ́ra? Báwo lèèyàn ṣe máa bẹ ajá tó ti ya dìgbòlugi pé kí ló ṣẹlẹ̀? How? Who does that? O ti ń bẹ́lẹ̀ fà, o ti ń bá tọ̀hún fà, ni ò ti ẹ̀ kàn mí. Máa wá àwọn nǹkan oríṣiríṣi. Ó yẹ kán fà mọ́ra ni. Wọ́n ní ìwọ lọ́nà ní pankẹ́rẹ́, ìwọ lọ́nà. Olóyè wọn sọ pé lọ́nà ní pankẹ́rẹ́. Àwọn ọmọ kan wà bí wọ́n ṣe ń chase the cloud pẹ̀lú orúkọ olóyè. Làwọn kan náà máa wá fún ẹ. Ọ̀rẹ́ mi nísìn tí mo sọ̀rọ̀ jẹ́jẹ́. Ọ̀rẹ́ nìkan send message sí ẹ pé bí ó bá mo fẹ́ gan ni kò sọ́ra fún mi tí mo fẹ́ gbé mọ́ra ni. Ó ń ṣe tí mo lè gbé mọ́ra. Kí ni business mi àti ẹ? Ṣé òun ta panla, mò ń ta panla ni, àbó òun ta ẹran, mò ń ta ẹran? No. À ṣe business papọ̀. Ọjà wa ò papọ̀. Onísọ̀rọ̀sọ ni ẹ́, philanthropist ni ẹ́, broadcaster ni ẹ́, journalist ni ẹ́, investigative journalist ni ẹ́. Are you sure you're an investigative journalist? If truly you are one of the investigative journalists, why don't you do your investigation properly? Why can't you investigate properly before you come out to talk about someone? Telling the word, because o mọ̀ pé word ló ń sọ̀rọ̀ fún. Pé bóyá wọ́n lé ẹnìkan wálé. If truly o are capable, o are amiable, that is a journalist. You don't know that? Tó bá pé kò ní television kìíní, you can be sued for that. During the campaign, you know how many times you said olè ní gbogbo àwọn Yorùbá nation. Wọ́n gba owó. You said they remain olè. Wọ́n tó kù ní Yorùbá nation, olè ní wọ́n. Wọ́n tó ń ṣe Yorùbá nation nísìn, tó wà ní Yorùbá nation, olè ní wọ́n. Èmi ṣe Yorùbá nation. And bold. Tó yìnbó mi bá wà lẹ́yìn bold, I can boldly come out. Mi ò gbà. Ṣé mo tiẹ̀ ní platform? Àbí mo ní ẹni tí máa fi gbowó fáwọn èèyàn? Àbí tí máa fi gba afẹ́ tó bá ní voice mi àbí text message mi pé a fẹ́ lọ àwọn kan lọ mọ ogun kan o, àwọn kìíní kan. No. If you have my text message or voice message or my call, please bring it out. Just bring it out.
Awikoko, many people no ní account number gbogbo yín lọ́wọ́. Ni wọ́n ní voice yín lọ́wọ́. Ni wọ́n ní messages yín lọ́wọ́. Then why are you lying to yourself? Why are you lying to yourself? Why are you disturbing yourself? I beg, waka go front, Ijo. Awikoko. Yorùbá ni mí. Wọ́n bí mi bí Yorùbá, wọ́n wò mí ń wo Yorùbá, mo dàgbà ń dàgbà Yorùbá. Mi sọ̀rọ̀ nípa èdè Yorùbá nìkan. Story o. Mo ń sọ̀rọ̀ nípa tèdè tàṣà. Mo ń sọ̀rọ̀ nípa mímọ̀ irú èèyàn tí Yorùbá ṣe. Yorùbá kì í yàgò fẹ́lẹ́ sin àná. Ní tí Yorùbá bá ń jẹ lẹ́nu wọn mọ̀. Bí tiẹ̀. Bàtẹ́ lọ sílé olóyè Sunday Igboho. Ìdènà tí mo fi wá torí ọ̀tẹ̀ tí mo fi lọ rèé lẹ́gbẹ̀rin ọ̀rẹ́. Bí irinwó bá ń bú mi, irinwó sì máa yìn mí torí wọn ní jìjẹ̀bi. So, Mass B àbí Mass Burial ńlọ fọ̀rọ̀ kan ta. Ó torí ọ̀tẹ̀ ó lọ bá àwọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ tí irinwó bá ń bú irinwó á máa yìn. Ìyẹn náà nice, ó dà bẹ́ẹ̀. Ìyẹn náà nice. Ó dà bẹ́ẹ̀, continue ẹgbẹ̀rin ọ̀tẹ̀ tí irinwó bá ń bú ẹ ìran máa yìn oníjàjẹ̀bi but ó fẹ́ jà. Because tó bá fẹ́ jà voice tí wọ́n send sí ẹ yẹn ó fẹ́ kí Yorùbáwùyí fẹ́ yẹn sí. Ó fẹ́ bá Yorùbáwùyí jà. Tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni you won't do it. Ó ní play. You will not play it. But because ó fẹ́ bá Yorùbáwùyí jà ló yẹ kó máa play. Continue. Yorùbáwùyí máa ṣe rere láyé mi, máa ṣe rere. Máa ṣe rere láyé mi. Báyé ń gbógun kó ṣá máa hùwà re. Báyé ń dìtẹ̀ kó ṣá máa hùwà re. Mi ò ṣe kà láyé, mi ò ní ṣèkà lọ́run. Mi ò ní ṣèbàjẹ́ ọmọ làkejì. Báyé ń gbógun ká ṣá máa. Ṣé pàtẹ́ mi ò bá ṣèbàjẹ́ tí mi ò bá rẹ́ni àyè àti ìjà. Wọ́n á lọ ní ẹgbẹ̀rin ọ̀rẹ́, ẹgbẹ̀jọ ọ̀rẹ́. I don't got no time for that one. Ọ̀gbẹ́ni Súnmọ́wájú. Ẹ̀yin tẹ̀mí bá sọ bá wí kò pẹ́ ní kó mọ́rọ̀ mi kúrò lẹ́nu Súnmọ́wájú o. I káwọ́ sókè o. I no dey me like this. I no dey. Mo káwọ́ sókè. Súnmọ́wájú just dey your day. Make I dey my day. They no dey push dey o. Ẹ̀yin tẹ̀mí God bless you. Ẹni ṣorí burúkú, ẹni ṣubú dànù o. Ajá ò ní kó yín lọ́mọ lọ o. If you see me for the first time, Yorùbáwùyí lórúkọ tèmi. Yorùbáwùyí ni mo ń jẹ́. I am the one and only Akalolo of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá. Ọmọ jẹ́ ọmọ lọ. Awikoko dẹ̀ tún ti fún mi lóyè sí ọlọ́mú ọ̀rọ̀ máa wọlé o. Tèrè jàjà kálángá jojo. Ṣùgbọ́n ẹgbẹ́ èèyàn máa ń gún ṣu ewùrà pè. Ẹgbẹ́ èèyàn lèèyàn máa bá ṣeré òṣùpá tí máa wà nínú family yín. Tó bá fẹ́ ṣe family meeting, mọ́ mi ló máa pè mí. Tó bá pè mí láǹtí ó yájú ni. Ó ti gbọ́? Dé yọ̀ọ́dé o. Ẹ ṣé mo dúpẹ́. Oníyan ẹ̀ṣọ́ ọlọ́kà ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú. Wọ́n tó bá ti subscribe button yín. Notification button yín ẹ tàn kalẹ̀. Tá bá ti mú wa kì í ṣọ̀rọ̀ Awikoko torí mi ò ráyè o. Ẹ máa gbọ́ bó ṣe ń lọ. Thank you so much. I love you. Bye bye. Onífẹ̀ẹ́ yín ẹ kiss me.